وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل اللهم صل على محمد إني رسول الله إليكم صلى الله عليه مصدقا وسلم. لما بين يدي من التوراة أيوة النبي محمد ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد صلى الله عليه وسلم. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. اللهم صل على محمد وسلم. اللهم صل وسلم وبارك وترحم على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبته وكل من آمن بهدايته واستنى بسنته واكتفى على آثاره إلى يوم الدين. آمين يا رب. Alhamdulillah, we give all thanks to Allah. We appreciate Him. So I've made this wonderful occasion possible for us today. May Allah subhanahu wa ta'ala continue to be with every one of us here. Allahumma amin. Màá láǹfààní àti gé ọ̀rọ̀ mi ní kúkúrú torí mo ṣe fẹ́ dìde ajá bí tuntun wá fi tí kò mí létí interlude náà ṣe lọ́wọ́ bọ̀ ó ní pàǹkankan papọ̀ mọ́ a kì í rí ẹ̀fọn talẹ̀ méjì òwe Yorùbá ni but kò bẹ́ẹ̀ la kí n dìde yẹn ó ní Alhaji Abdulateef jagunjagun àbí kò sọ pé Ògúndìjí mo tẹ̀sẹ̀ bí wọ́n ṣe Ògúndìjí fún wa máa rí pé Ògúndìjí tuntun lọ sí ó tuntun wà ní ẹgbẹ́ mi báyìí nísìnyí wò 7 doors ilẹ̀kùn méje wọ́n dìde wọ́n fẹ́ máa gbà yìí mo wá ní ẹ dúró kí ló fà á tí mo ní wọ́n dúró ṣẹ́rí ẹ dúró yẹn ẹlòmíì ò ní dúró tí ò bá wá dúró àwa náà ò ní sọ pé kó má dúró àmọ́ tí gbogbo ńtọ́lọ́ máa ṣe fún yàn tí Ọlọ́run bá fún ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ó wà láìbù láti ṣubú at any time. Allahu akbar. táwọn kan bá sọ wọn pé dúró ó ṣeé ṣe bóyá torí pé wọ́n fẹ́ ní kí kẹ̀kẹ́ kọjá kí wọ́n tó máa lọ ni orí ọ̀rọ̀ mọ̀nára máa padà sí àmọ́ dídúró tí mo ní káàjà Abdulateef dúró mo fẹ́ ṣàdúrà fún wọn ni torí pé representative wa ni wọ́n ibi tí Abdulateef tó ga dé lónìí òkè yẹn tẹ́ bá wo gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ wọn báyìí kò sí mùsùlùmí kankan bẹ́ẹ̀ ní sáfù tí mo ní wọ́n dé lókèlékè tán yẹn o tó túmọ̀ sí wípé ní tí Ọlọ́run ṣe wọ́n yẹn tí àwa mùsùlùmí náà bá nírú kan báyẹn torí pé wo náà ọjọ́ tó má ti rìlíìsì fíìmù wọ́n lè wẹ́dà bóyá kírísítẹ́nì ló ṣe bí mùsùlùmí ló ṣe wí ọ́ a máa fẹ́ láìtì láti jọ wò ó ní àbí bẹ́ẹ̀ kọ́ but ká tiẹ̀ mọ̀ pé owó wa yìí náà ń lọ sọ́dọ̀ àwọn èèyàn wa so Ọlọ́run á ṣe Alhaji Abdulateef ọ̀ṣun wa ní sẹ́ńbọ̀ tiwa láàrin yẹn ẹni tó bá rí báyẹn téèyàn bá rí báyẹn àfi kéèyàn máa ṣàdúrà kọ́ ló má jò jábọ̀ láéláé. Allahumma amin. kò wá fẹ̀sì kalẹ̀ kọ́ téèyàn bá tó bá dókè tó bá dáyè kan tán láàrin àwọn kan àti lè sọ pé mùsùlùmí ni ẹ́ ó máa fẹ́ lágbára èmi àti ọ̀nà ibùsẹ̀rí fún sọ̀rọ̀ ẹni jẹta torí gbéǹgbà tó bá wo gbogbo àwọn tẹ́jọ wà tí ò rí ẹni tó dàbí rẹ wàá máa wá béèrè pé àwọn èèyàn tèmi dà Ọlọ́run níjó bàjẹ́ fún yín láéláé. Àmín. tí àwa bá rí ògo báyẹn bẹ́ẹ̀ ni onímọ̀ kó bá kún sọ wọ́n jọ wà ní ẹjọ wà láàjìjọ ní Alhaji Abdulateef fúnra rẹ̀ ní wọn á bọ́ síwájú wá lídìí tàwa fáwọn èèyàn tí ń túmọ̀ sí wípé wọ́n gbà pé nínú ibi tí mo ti jáde nìyẹn gbogbo ọmọ tó bá jáde nílẹ̀ fún alimi àfa ni gbogbo ọ̀nà tó bá yà sí ó fi kún ni Ọlọ́run níjó bàjẹ́ fún yín láéláé. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil. ṣe rí almanara èèmọ̀ ẹ̀ Ọlọ́run tí mo mọ̀ tó pẹ́ ni so kún ìmọ̀dá títí wà ní. alhamdulillah. ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ Alhaji Abdulateef mo wá mi rí tí mo ṣe wà lórí ìjókòó yìí tí queen wà lórí ìjókòó mo gbà láti sàṣàlẹ̀ ọkàn mi pé àdúrà Bintu ti gbà. alhamdulillah. torí ìdí méjì ni
kò ń ṣe ti ìfẹ́ ó máa ń sábà ń rí àkárí ìjòkó tó máa pa wá papọ̀ báyẹn àṣìkáàsì náà ló máa jẹ́ queen wa ní yàtọ̀ sí pé ọlọ́run ṣàánú queen àfáàmọ̀ ni kó ẹgbẹ́ owó ti sẹ́gbẹ̀ kàfà. ní 2017 mo wà lamẹ́ríkà mo lè sọ yẹn tòótọ́ mo wá dé New York mo ní queen salamu aleykum wa alaykum mo ti dé New York báyìí agamọ́gàlá ṣe o mo dẹ̀ wá ń ṣe rí ọ̀dọ̀ kan lọ́wọ́ mi ìlé jáde o ṣé màá wá dẹ̀ wá rí yín báyìí kí ẹ tó lè padà ìbọn lẹ́fẹ́ padà mo nígbà báyìí máa padà àmọ́ tó agbèrè ìrádọ̀ lẹ́ ń ṣe lọ́wọ́ ẹ jòkó máa wá. ẹ ń wá nábì mo wá débi tí ó ti ń ṣàdúrà lórí ìtẹ́yẹn torí gbogbo nǹkan ni wọ́n rò pọ̀ fẹ́ ló bá dé. mo wá bá queen níbi lórí ìtẹ́yẹn a sì ti máa ń sọ ayọ̀ rẹ̀ mo wá rí gbogbo àwọn àsìmọ́wò tó kólẹ̀ pátápátá àwọn àsìmọ́wò olùjàlálì tó lágbára tó lè dálẹ̀ lu. Allahu Akbar. queen ìrìn yípo obìnrin ó wá ní ṣéwù wọn ní gbogbo ìrìn mo ti rìn ayé débi tí mo lè rìn dé ṣéwù ìkankan ò jọ mí lójúmọ́. ṣẹ́wárí fàájì tí mo fẹ́ máa ṣe yìí ó ní ó ti tẹ́ mi lọ́rùn kí n máa ṣe pẹ̀lú bá mi rà ṣẹ́wárí ibi tí mo wà níbi tí mo ń ṣe fàájì yìí ṣé wo anytime ni wọ́n lè pè mí o mo ní ọ̀ níbi tó ń lọ. àlùmọ́nà yà ń sọ fún yín yàn kẹ́ ṣé o èmi ti sọ fún ayatollah àti wìdáàdì àwọn ọmọ wọn nìyẹn o ìgbé tọ̀ gbogbo bí tẹ́ bá máa rìn sí o anything tí tẹ́ bá wò ké tẹ́ ẹ̀ bá rí ìyá yín mọ́ o ibi tí nǹkan mi wà ní ẹni tí mo jẹ ní nǹkan rèé nú àfáà tẹ lè rìn sọ́dọ̀ ẹ̀ kún ìwà ń bá mi sọ̀rọ̀ ọjọ́ yẹn bí ẹni tí ń dágbére wọn á ní gbogbo ohun tó fa tẹ̀ ń ṣe yìí irú tẹ̀ ń ṣàyè ni ó ti pọ̀ àwọn èèyàn téèyàn bá lo akọ dáyé kan á pa bó pọ̀ mọ́ ní òjò wúlò ní àyín yóò fi nú àdàsún remain níbi tó wà lọ́wọ́ yẹn mo wá kó jára kàrá nígbà yẹn iṣẹ́ tèmi dẹ̀ ń sẹ́yìn gbà yẹn náà nìyẹn máa ń ṣe ẹ̀fẹ́ lè kú mo wá ní àmọ́ ní tèmi fẹ́ rẹ̀yìn fún o wọ́n sọ pé sẹ́yìn ò tí ì parí bíbà yìí rárá ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Allah. That was 1917. wọ́n wá ní àwọn náà ní mẹ́sẹ̀gì fẹ́ mi tó wáyé gba ṣe fídíò ńjọ́ yẹn ọ̀rọ̀ ọjọ́ yẹn ó sì máa ń dùn mí dè ní because gbogbo tí mo sọ pé máa ṣẹlẹ̀ fún queen ló ṣẹlẹ̀ nínú yàrá gbogbo tí queen wá níyà báyìí ni báyìí nígbà tí mo ṣàtìgáàrú dáre kan báyìí nǹkan báyìí ni wọ́n wí nǹkan báyìí ni wọ́n sọ tí wọ́n sọ nípa tiwa náà dédé bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ àdéhùn táwa jọ gbé ńjọ́ náà la jọ ń gbé òun náà orí ẹ̀ náà la wà láfa àsúlùkọ rẹ̀ sọ pé. bí queen ṣe wá tó yẹn ọ̀rọ̀ tó sọ ni mo fẹ́ lò fún Bintu. Masha Allah. sórí gbogbo ọjọ́ tó bá ṣe ń tẹríba fáwọn tó jù ẹ lọ ó tí ì ní tẹríba. Yes, no àwọn tán lè gba ẹni kó àbáwọn tó já sí pé wọ́n ní tán lè fún ẹ tó bá ń kúnlẹ̀ tó ń kí wọn ó tí ì ní tẹríba o. ẹ̀kọ́ ló lò ó fẹ́ mánéjì sọ́ọ̀sì ọ̀fẹ́ income nìyẹn. sẹ́rí gbogbo ẹni tó bá máa dókè tán yanyan láyé nínú ìrìn àjò ayé ẹ̀ ó máa tẹríba fẹ́ni tó jù lọ. kò sí ìkan nínú àwọn ànábì ọlọ́run màá mẹ́nìkan wá bí example màá fa ànábì ṣẹlẹ̀ kejì ànábì Ṣuaib alayhi salatu wa salam. ó ní trainee ni Musa jẹ́ fún Musa nínú àwọn ulul azmi márùn-ún. Masha Allah. wọ́n yà sókè ní mú kí àwọn èèyàn lọ ní tí kí mọ́mú lẹ́kí náà ní tí kí aláàjì Túndé aláàjì gbogbo àwọn olóríire yẹn mo kàn máa fi àlùbáríkà yẹn kí gbogbo wọn pápákọ̀ àwọn ẹ̀mọ̀dé àmì náà àwọn aláàjì ọlọ́yẹ ni ọlọ́wọ́ bá ń kẹ́ gbogbo yín dáadáa. Àmín. Queen sọ pé ẹni tó bá já sí wípé tí ò bá sọ̀rọ̀ báyìí ó ń sọ̀rọ̀
ọ̀rọ̀ rẹ̀ ò gbọ́dọ̀ tún pọ̀ mọ́. Al-Manara sọ pé ẹni tó bá wà nulẹ̀ kò jáde nulẹ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ ń ta tó bá tún dé ta kò yẹ kó tún máa sọ̀rọ̀ mọ́. Allah. Musa ló tẹríba fún Shuaib. Shuaib ní ránkì tó wà láàrin òun àtọ́lọ́ ànábì Ọlọ́run làwọn méjì àmọ́ Musa jù lọ. Allah. Àmọ́ Ọlọ́run ní kí Musa kó lọ dúró lábẹ́. Dúdúró tó dúró lábẹ́ ló ó padà mú ọ̀pá dé ọwọ́ Musa. Allah. Shuaib ní ọ̀pá yẹn lọ́wọ́ àmọ́ kò mọ̀ pé gbogbo orú pàfọ́mánsì tó wà lára ọ̀pá yẹn ó tó bẹ́ẹ̀. Ìjọ tó dọ́dọ̀ Musa tán ni Musa tó mọ̀ pé Shuaib kan tún bèrè pé sọ́gbà tí mo mú fún ẹ náà ló sọ pé ó ṣe nǹkan báyìí. Allah. Gbogbo ẹni tó bá ní tálẹ́ǹtì ńláńlá kan láyé àbó ní ògo kan ó máa tẹrí ògo yẹn bá sọ́dọ̀ àwọn kan náà kó tó débi tó fẹ́ dé. Téèyàn bá ti ń ríra rẹ̀ jù pé bí mo ṣe tó yìí mi ò lè ṣe báyìí fẹ́nìkan báyìí ní bá ẹni tẹ́lẹ̀ ní ṣe bẹ́ẹ̀ fún. Allah. Ṣé bí n tún gbọ́ bí Manara ṣe tó yìí lónìí yìí ṣé bẹ́ẹ̀ rí bá ṣe ń dìde máa kí gbogbo àwọn èèyàn káàkiri. Ẹ wo ajá abilẹ̀ tí àwọn bílíọ̀nù àmà náà máa ń kúnlẹ̀ kí yàrá ají sírkọ̀ náà ní sọ pé ọ̀wọ̀n ọmọ yẹn tí àwọn ajá abilẹ̀ tí fi pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àmọ́ yín sì yóò di mílíọ̀nù ó ti lé bílíọ̀nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Allah. Yòǹbó ànábì kínú mi ó dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. Yòǹbó ànábì kínú mi ó dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. So kí àwọn bílíọ̀nù tó máa wá dìde ká máa kúnlẹ̀ káàkiri fáwọn èèyàn báyìí ìwọ tí Ọlọ́run ti ṣàánú dáyé kan tálẹ́ǹtì nìkan ni wá àwọn tán ní tálẹ́ǹtì tó ti do owó náà ń kúnlẹ̀ fáwọn èèyàn yìí. Wọ́n lè bu ṣẹ́rí bẹ́ẹ̀ báyọ̀ fún ànábì yóò dùn mí. Sallallahu alayhi wa sallam. Ajá Bintu ní tí mò ń gbìyànjú láti sọ fún ẹ ò ní pé bí queen ṣe rí ẹ mo fẹ́ dàbí queen ọ̀tọ̀ ni èèyàn ò lè dàbí queen bọ́ èèyàn lè kẹ́kọ̀ọ́ lára queen Yòǹbó ànábì kí ló fi ó dùn dáadáa torí pé queen ni queen máa jẹ́ ila yaumi din Bintu ni Bintu máa jẹ́ ila yaumi din àmọ́ kí ni Bintu lè mú lára queen inú àwọn ìtìbàsáàtù wo ló lè yọra wọn tó lè sọ ni pé kò ṣe rí ni irú ọwọ́ yẹn lẹ ti gbé yọ rẹ di torí irú ìjókòó ìkòsẹ́ láàrin àwọn aláfikiri president ló wà lórí ìjókòó yìí. Naam àmọ́ tí mo bẹ́ ká fi kún òun náà ni pé ẹ reflect lórí tí iṣẹ́ òsọ yẹn ìtẹríba fún ara ò ní kí wọ́n má ga o àwọn ẹlòmíín wà ẹ máa kúnlẹ̀ tán yẹn kódà àwọn tí ẹ tún kó sẹ́yìn ó tún máa sọ pé ó ti ju lágbájá yìí lọ ẹ má jẹ́ wọ́n tẹ̀ o. Yes àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì Ọlọ́run tún bá ṣàlékún ìdáyà rẹ̀ fún Al-Manara wọ́n sọ bí kúlí kọ̀dàmẹ́ni sábìtàtẹ́yìn that Bintu belongs to us. We own her. Àwa la yá ti pọ́ǹpì. Manara wa ní tí kìí bá ń ṣe pé bó ṣe léwu kó rí. Bí kò ṣe léwu kó rí. Àfirú àwọn alájà abilẹ̀ tìfù náà. Kò sẹ́ni tá a lè rí lórí ìjókòó yìí tá lè represent team pọ́ǹpì tó lè tẹ́ wa lọ́rùn tí ì bá ṣe pé ru yìí torí pé ẹ̀yin ẹ understand the mission wa níbí báyìí but tí pọ́ǹpì ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ náà fi wò pé ta ni mo lè rán tó yẹ pé tá bá ti rí ó máa wò ó ní ẹ jẹ́ kí n rán Hájì Adébáyọ̀ mẹ́ kó lọ sílẹ̀kùn méje fún wa Yòǹbó ànábì kínú mi ò dùn dáadáa tí ń túmọ̀ sí wípé iṣẹ́ tí Bintu ń ṣe iṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ni yàtọ̀ sí pé wọ́n ń rí aṣọ tí pọ́ǹpì lára Bintu àfáàní aládùúà ni
bí àfààrin wọn ni. So àfikìrí bó lóun fẹ́ bá tí wọ́n fi polówó náà àfikìrí náà ni ó ṣe àbí ó ṣe fẹ́ ṣe tí ò ní kó dọ́ọ̀kọ́ ló mọ̀. Àlùbáríkà tí fi ń bọ̀ bí náà sì ń rí lára wọn náà. So Bintu wa ní èmi ò fẹ́ jálásì kiri tí wọ́n kàn máa gbà tí ó máa lọ tí ó máa bọ̀ láti ò ní erípa kan tó fẹ́ ṣe lórílẹ̀ ayé ẹ̀ tó wá fún ẹ̀sìn torí ìdí èyí mo fẹ́ ní foundation. Ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ní ilé ẹ̀kọ́ fún àwọn ọmọ aláfikiri tí wọ́n á díwánu bí àtàlùkùránì tí wọ́n máa ní ẹ̀yin ọmọ tó wá ti ń ṣe síkiri wọn yìí máa ń ṣe kíní kan ẹ̀ wo Bintu ilé ké wo Bintu là ń lọ. Ẹlẹ́kẹ̀ẹ́ta ìjọ tí Bintu wá bá mi oníṣẹ́ òní náà ó wù mí náà kémi náà nínú mọ́ṣáláṣí Muhammadu Rasulullah. Olórí rẹ̀ náà ló wá wù àbí bẹ́ẹ̀ ni. Sallallahu alayhi wa sallam. Ó wá ní bàbá owó tí mo ná lórí ìvẹ́ǹtì yóò pọ̀ gan àmọ́ owó yẹn kọ́ ni mo fẹ́ lò torí òun ò béèrè owó oúnjẹ níbi tí òun torí ẹ̀ pé àwọn èèyàn bọ̀ nínú àwọn mission kan tó tóbi lọ́kàn òun pé tọ́lọ́run bá lè ṣe ta kíkẹ́ pé náà máa rí pé sẹ́yìn bá ní ìwọ náà rí iṣẹ́ kan what did you give out to the society what did you give out to Allah ó ní eléyìí máa jẹ́ ó ní ìjó tó ń fẹ́ fi ìjókòó yẹn tó ń fẹ́ fi láǹfààní àti ṣe nìyẹn torí ìdí èyí ni ò jẹ́ káwọn pe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èrò ó ní fáǹsì débi pé tó bá ní afẹ́ ṣe àbí ya Mariam tí Bintu bá ní mo fẹ́ ṣe programu kan o gbogbo bíbá yóò ní àtànkárá àṣìkankan ní àyín lẹ́nu tọ́ ó ti parí ẹ̀yìn bá nàbí dáadáa. Sallallahu alayhi wa sallam. Torí ìdí èyí chairman of the occasion àwọn ni alhaji ni o ṣe àkàndá Ọlọ́run ní tí bọ̀mí tẹ̀ ń wò yẹn o but ọ̀rọ̀ ti tí bọ̀mí ọ̀rọ̀ ọjọ́ mi ni so wọ́n ní wọ́n ti wá rán àwọn sí wọ́n ti rán wọ́n tún kán ṣé kí n pè wọ́n kán wá sọ ọ́ ni ẹ̀yìn bọ́ níbi dáadáa ó dà bẹ́ẹ̀ ẹ bá sì gbé tí bọ̀ sórí fóònù báyìí torí tó bá yẹ pé torí owó ni Bintu lè rí owó tí pọ́ǹpì lè fún tí ò rẹ̀ ní dọ́dọ̀ tí pọ́ǹpì nínú ilé ẹ̀ níbi àsìkiri ẹ̀ kí ni kan náà èló ló fẹ́ jẹ́ yòówù ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. mo ti mọ̀ nísìnyí over tó bá lọ fẹ́ ṣe 25 years on stage on vikiri nísìnyí kò parọ́ nínú 25 yẹn èmi lè sọ pé mo kó 18 mbẹ tí mo ti mọ̀ 18 years ṣé wá rí for that 18 years kò ẹ mọ̀ kéèyàn ẹlòmíì dákìrù mi ó máa bẹ̀rẹ̀ dáadáa tó bá yá ó máa dìré ẹ máa wò kí ló wá bọ́ sí yìí báyìí níjọ́ tí bọ̀bí pé tó ní ọ̀hún ti di ambassador tó bọ̀bí mo pè pé bó wa ni ṣíṣe wa ò ní dàrúbà ò ní àkàràmàkàlà iṣẹ́ wa náà látùmọ̀ lọ ṣe ní ọ̀dọ̀ tí bọ̀bí tó wá dìgbà tá máa fẹ́ ṣe Ramadan báyìí tá máa ṣe síkiri lọ tá máa wá rí tí bọ̀bí ní àṣé iṣẹ́ ó tún lè lọ báyìí torí ìdí èyí Alhaji Abdul Latif ẹ máa bọ̀. ìmọ̀ nǹkan bá a kún ó gbọ́ ẹnu aṣọ lé rẹ̀ bó ti rí láti ilẹ̀ náà nù kò pupa rí kó tún wá dúdú padà kó tún wá pupa rárá mẹ̀ntẹ́nì ẹ̀ bọ́n Alhaji Abdul Latif ẹ dákun tọrọ Ọlọ́run ẹ máa bọ̀ níyà yìí. Masha Allah ẹ̀yin bọ́ ànábi dáadáa. Sallallahu alayhi wa sallam. Èwo lè fẹ́ sí bẹ́ẹ̀. Ara yín ò ní dà. Bẹ́ẹ̀ni ẹrù làwọn náà.
fẹ́ dààmú anyway Bintu Ghana ti dìde o ẹja bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà wọ́n ní aláàjì tí ń pọ́ǹpì wọ́n ní fún Bintu Rosul Islamic Foundation ní agbára Ọlọ́run àwọn máa ṣòwò 5 million naira sàn. Allahu akbar. ẹ̀yin wà nábì dáadáa. Sallallahu alayhi wa sallam. owó mọ́tò kọ́ ló ń wá o tó bá fi rí àwa ń bì kan tó bá fi owó síbẹ̀ wàá rí owó ẹni o wàláì wàá rí. àwa ní Alhaji Abdul Latif àwọn náà wá Bintu ṣó tẹ́ lọ́rùn tálájì filẹ̀ yẹn. Ọlọ́run gbé. Amen. Ó dírú mọ́sálásí mu wọ́n lọ sí ìlànà òun fẹ́ kọ́. Sallallahu alayhi wa sallam. Ànábì yóò kọ́ lágbára Ọlọ́run. Ṣé rí tèmi bá pàdé àwọn ọlọ́lá lóde báyìí mi kì í fẹ́ sábà dààmú wọn. Ẹnìkan ṣoṣo tí wàá gbé màá sọ fún pé ní tí mo fẹ́ rè òun ló wà lórí ìjókòó yìí. Ẹ̀yin kò mo mọ̀ pé èrò máa pọ̀ lọ́dọ̀ títí. Ẹnìkan ṣoṣo yìí mọ̀nára ni. Èmi máa ń pe mọ̀nára pé ẹni báyìí nídìí 20 million ẹ ṣe sí tí mọ̀nára ò ní mọ ẹni tí ẹ fẹ́ ṣe sí mọ̀nára dẹ̀ máa ń pè mí náà bẹ́ẹ̀ pé ṣéwù lágbájá báyìí o màá sẹ́ni àká nàmbà yẹn kan sí mi ẹ fi 10 million síbẹ̀. Allahu akbar. tí mi ò ní rí ẹni yẹn tí mọ̀nára náà ò ní rí so tí mo wà lóde kanjọ́ kan mọ̀nára wa dé wọn gbowó wọn ẹ ti fẹ́ ṣe ra yín ní musu bàbá yìí yá mẹ́tọ́ lórí ìjókòó yìí ẹ̀yọ̀ bọ́ ànábi kí ni mi ò dùn. Sallallahu alayhi wa sallam. Wàláhì mi fẹ́ dààmú ọ̀nà ẹ̀bù fẹ́mi bọ̀t bó ṣe lè wá rí nígbà tó ti wá já sí pé mọ̀nẹ́rà ló ẹ̀tù wọn kò ní bàjẹ́ láì gbára lọ. Amen. We understand the fact that Ajab Latif n tí mo máa appreciate láàrin gbogbo orin yín ni pé a mọ̀ pé bí tẹ́ ẹ̀ ná sí pọ̀ àwa náà máa ṣe kí ni a máa fi wọ́n ara wa so tó bá fi ká fi dídà tẹ̀mí tẹ́ ti fi ilẹ̀ yẹn wọ́n rà bà àmọ́ Queen sọ pé rárá tí bọ́ bí ọ̀tọ̀ mo ti gbọ́ tiwọn náà àmọ́ nísìn ó jẹ́ 1 million naira Alhaji wa Abdul Latif Fẹ́mi Adébáyọ̀ Salami yóò wà níbi dáadáa báwọn. Sallallahu alayhi wa sallam. Now Bintu jẹ́ kí n lọ sọ́dọ̀ mọ́mọ́ rẹ báyìí. Rárá ìyá ló máa bẹ̀rẹ̀ lónìí. Èmi máa wá tẹ̀lé. Gbogbo ìta bá ti pàdé bí kò ń ṣe máa wí nìyẹn o tó bá ti ní kí n ṣe báyìí àwọn wà tọ́ akámakàlà. Àmọ́ lè ní mi ì dání dárúkọ àmọ́ mọ̀ pé ní èní ìyàwó àlùmọ́nára kò lè tán ni o gbọ́ pé n sọ̀rọ̀ kẹlẹ́ kan tó dì mú ká Allahumma salli ala Muhammadin wa sallim. Sallallahu alayhi wa sallam. No kanzu yẹ o ṣe kanzu màdí kanzu mànàwí ni n tó ń ṣẹlẹ̀ nìyẹn ó ní iye ọdún ó ní iye ọjọ́ orí tí kò ní dé kó tó wọ màkàmà yẹn dàgbàgbà mo ti ń sọ yìí sọ̀rọ̀ àwọn àánú kan wà tó bá dé láwọn àsìkò kan temporary ni gbogbo ẹnu mo fi ń sọ bọ̀ àwọn kan wà tó bá ti já sí pé o ti attain ní màkàmà kan tí kìnìyàn bá fi dé lọ báyìí Ajab Latif kẹ́ tó máa lọ ẹja ṣe ní àtẹnà fún wa torí Ọlọ́run bisimilahi rahman ẹdúró gbà bisimilahi rahman rahim inna atainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka al-abtar ẹ ṣeun wàlákàlà no Ajab Latif ẹ máa rí oníṣẹ́ mi láìpẹ́ yìí lágbára Ọlọ́run fún mi láàdì ní Lẹ́kì lágbára Ọlọ́run mo kí ni màá rán sí lágbára Ọlọ́run a máa sọ̀rọ̀ lórí fóònù ẹ̀yà Al-Manara kí ẹ bá ṣe fún ọmọ yìí báyìí ẹ máa bọ̀
لا إله إلا الله أم اليتامى والمساكين المنارة. I know here. To. Ẹ jẹ́ ó sìn yàn fa. Gẹ́gẹ́ bí àdéhùn láàrin mi àti Sẹ́yìdá Bintu. Mo béèrè lọ́wọ́ Bintu wípé Bintu ṣó fẹ́ kí n wá síbẹ̀ àbò fẹ́ kí n fún ẹ lówó. Ó ní màmá mo fẹ́ kẹ́ ẹ wá ni. Mo ní Bintu ṣé kí n fún ẹ lówó kí n má wulẹ̀ wá. Ó ní inú mi ò bá dùn tẹ́ bá wá ló máa dùn mọ́ mi. Ó ní torí ìjókòó yín lásán ti tẹ́ mi lọ́rùn. Ṣùgbọ́n pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ọjọ́ tó bá ń bẹ̀rẹ̀ ogun tó fẹ́ ṣe ó mọ̀ rí mi lẹ́gbẹ̀ẹ́ náà ni. Salamu alaikum. Ẹ yóò bá anabi dáadáa. sallallahu alayhi wa sallam. Ẹ yóò bá anabi wọ́pọ̀ dáadáa báyìí. sallallahu alayhi wa sallam. Ṣé ẹ mẹ́ni tó sọ̀rọ̀ yẹn? Ṣé ẹ mọ̀ túmọ̀ wàá máa rí mi lẹ́gbẹ̀ẹ́? Kò sí iye tí kùn máa fi ilẹ̀ lẹ́nìí tó lè kàntì tó lè ka project yẹn. Àmọ́ project yẹn àjọ máa ṣe ni nìyẹn. Ìta gbangba ni wọ́n ti sọ yìí yóò dẹ̀ rọrùn. Ṣé rí project tá à ń sọ yìí kùn nìkan lè sọ fún wọn pé màá ṣe fún ẹ. Ṣé á dẹ̀ rọrùn? Ọlọ́run ní jó bàjẹ́ láéláé. Àmín ya La hawla Rabb. wala quwwata. illa billahi al-aliyyil azim. Ájì Túndé ẹ mọ̀ bọ̀. Ṣé rí Ájì Túndé ìtúnàmù ní àwọn ètà mọ́tò kéékèèké Amẹ́ríkà bẹ̀ tún wọ̀nyí. Ìmáàmù Lẹ́kì mọ́tò 500 million mọ́tò 700 million. Ṣé rí gbogbo ẹni tó tẹ bá wá ní ṣerú ọmọ tó bá ẹ wo ẹjẹ bá yín wà ìyẹn máa di ẹjẹ bá yín wà ní ẹ̀yin náà ó ti rí i pé lẹ́fù pé àwọn eléyìí kò ń ṣe gbówó tiwa yìí ni wọ́n fẹ́ lò ní. Àwọn náà wá jẹni tí ó jáde fún Bintu ní òní tí wọ́n dẹ̀ ní erípa tó pọ̀ dáadáa nínú ọ̀rọ̀ rẹ̀. Ájì Túndé wa alaikum salam wa rahmatullahi kò ní ta lọ́wọ́ yín láéláé kò ní ta lọ́wọ́ yín láéláé ìlú lè fẹ́ ṣe lónìí. mo understand but iṣẹ́ yìí iṣẹ́ tó wà very important a gbọ́dọ̀ ní kàmíyà kan tá a máa arrive lé lórí lónìí. àmìlà sọ tó fẹ́ ṣe fún mi sọ fún gbogbo ayé ni o. ẹ̀tọ́ ṣùgbọ́n ìdájì tún lè sọ nìyẹn o wọ́n ní tó bá ṣe ń kẹlẹ̀kùn yẹn àwọn máa ṣí mashallah bọ̀ lẹ́nu. Ẹ yóò bọ́ ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. Ájì Túndé ẹ máa bọ̀. Ájì Túndé ní for today but ìtàn ní for ṣé kí n sọ. Bintu ṣẹ́gbẹ́ mo wá sọ fún pé ó máa jẹ́ pé mo bọ̀ wá wọ́n kàn fi sákàǹtì mi wípé kí n ṣe kó tiẹ̀ dọ́wọ́ mo wá kó $1,000 yìí. Ẹ yóò bọ́ ànábì dáadáa báwọn yóò bọ́ ànábì dáadáa sallallahu alayhi wa sallam. $1,000 yẹn pé owó appearance ni níta fẹ́ ṣe kọ́ yẹn queen dẹ̀ dá almanara dẹ̀ dá Ájì Túndé mọ̀ dáadáa dọ́là ni àwọn ará Amẹ́ríkà ni queen Ájì Túndé òun wà ní almanara sọ yẹn pé níta àwọn gbọ́ yẹn rárá ẹ jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ àfọ Ájì Túndé kalẹ̀ wàláì tó bá ti wá kalẹ̀ kún wọn táwọn bá ṣe wá sọ fún mi ẹ sọ ti gbọ́ bá wọn so wọ́n ní so lópin ìgbà tí túnàmù bá ti bàjẹ́ worldwide tẹ́ bá ti ń kalẹ̀ kún yẹ ó máa gba ṣíṣe ni àmọ́ for today owó $2 million. Somebody say Allahu Akbar. Allahu Akbar. Ájà Bintu baraka wa kó ilé ìdání padà. Bí almanara ṣe sọ èmi náà máa sọ bẹ́ẹ̀
Zakira àkọ́kọ́ tí ó kọ́kọ́ dọ́wọ́ mi ní àsìkò tí lámúyá tó ti pẹ́ gan oní Bintu bó ṣe wá wà yẹn àwọn èèyàn máa ń rí lọ́dọ̀ mi gbogbo àwọn máa ń rò pé ó máa ń cash out kò sí ká nǹkankan nínú sàtẹ̀mí ọláì àmọ́ for today ibi náà máa ṣe lówó 2 million naira. Allahu Akbar. For today. Barakallahu fiya. Ṣé wọ́n ń bá ọkọ̀ wá yẹn? A máa kọ́ nǹkan máa ń sọ́kàn ni. Kò ní parẹ́. Torí ntí Manara sọ yẹn ntò sọ fẹ́mi náà nìyẹn. Kì í débi ntò fẹ́ nìyẹn. Ó ti pè mí wá sí ní 2017 tí mo wà l'Amẹ́ríkà àbí ebi wọ́n lọ ṣe. Ìgbà táwọn ìmọ̀ mu wá dé aga wọn kìlọ̀ Bintu ṣe dáadáa o kò tiẹ̀ sọ pé ẹ̀ sí ní torí ẹlòmíì tó bá pè yàn báyìí wọ́n fẹ́ gbà kankan tí yóò wá sí wá rí wá ní tó bá yẹ pé irújọ́ yẹn ó ṣe mùsíbà fúnra àwọn ọmọ kó bá kọ́ yẹn irú ẹ̀ ní àwọn tó wọ́n ní kí n má dé àyín náà ni àbí yòówù ànábì dáadáa báwọn Bintu sọ́rí nǹkan báwọn àánú ọlọ́run tó lọ ń ṣe fún nìyẹn ó ní jàzìbíyà kan nínú ohun yẹn ó ní jàzìbíyà yẹn tó já sí wípé tí má ti ń wí ọlọ́run máa fi Bintu tàtún ní kí n bọ̀ pé báyìí ayiwa masha Allah ọlọ́run jẹ́ mi ládìí ogun fún wa nínú ẹni tó ń jẹ́ mi ládìí àwọn ìmọ̀ọ́mù lè ṣẹ́rí sí o dáìmán èmi ò lè mẹ́sẹ̀ẹ́dọ́ fún dádì o ẹ̀yùn wà níbi la ilaha illallah allahu akbar kabira la ilaha illallah allahu akbar masha Allah allahu akbar nínú ẹni tí mi àbí Ibrahim náà tó wá ń jẹ́ Ibrahim sì ni bàbá tèmi náà ń jẹ́ àbí ẹ̀yùn wà níbi kí ni mi ò dùn dáadáa sallallahu alaihi sallallahu alayhi wa sallam baba alibarika sallallahu alayhi wa sallam Ọlọ́run jẹ́ mi baba wa Ibrahim àwọn ogun fún wa Ọlọ́run jẹ́ mi wọ́n ogun ẹjọ́ nítorí Ọlọ́run bá ń ṣe ní àtẹnu aláriwo fún baba Ọlọ́run má jẹ́ wọn mọ ìnira láíláí ẹ ké aláriwo yẹn kó lọ sókè. Bismillahir Rahmanir Rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. إن شانئك هو الأبتر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء الله شاترين كمان Bintu Ọlọ́run ti ṣe dáàdì máa wọ́n ti ní kí Bintu kó yọjú ṣe rí bàbá yẹn gbogbo ẹni tó bá ti ní nǹkan ṣe tá bá ti rí pé ẹni yìí níbi tó ń lọ àwọn bàbá yẹn rẹ́dì fún ìpè torí ìtẹ̀yìn tẹ́ ń lọ bìkan lọ́lọ́run fi fún àwa torí ẹ̀yin tẹ́ serious tẹ́ mọ̀ ní tẹ́ fẹ́ ṣe lọ́lọ́run ti ṣe fún yín ló fi rán àwa so Ọlọ́run jẹ́ mi bàbá náà ogun fún wa wàlà hawla wàlà quwwata n tó máa padà jáde lẹ́yìn ẹ̀ n tí gbogbo ayé òsùn máa dúpẹ́ lé lórí ni Bintu ta ni Ìmáàmù Lẹ́kì àwọn tó ní Bintu nìyẹn. Masha Allah Ìmáàmù Lẹ́kì ẹ má bọ̀. Ìmáàmù tó fine. Ìmáàmù Lẹ́kì ẹ má bọ̀ lọ́dọ̀ mi báyìí. Masha Allah Ìmáàmù Lẹ́kì. Sẹ́rí àlùbáríkà lẹ́ ń wò yìí. Masha Allah. Tábà ń júwe fún ẹ pé àwọn àfa aládùúà àwọn àfa tábà mọ Ọlọ́run pé àdúrà wọn máa ń gbà tó o bá ti rí kẹrin tó bá ti rí Ìmáàmù Lẹ́kì tẹsímọ́nì ni orúkọ wọn lè ní tẹsímọ́nì tó kún pé tán bá ní àfáà ní bàbá mi aládùúà ni nínú tẹsímọ́nì àwọn àfáà aládùúà ò ní Ìmáàmù wa Ìmáàmù Lẹ́kì ìnáwó dẹ̀ wá wà lọ́wájú wáyé àmọ́ báwo lẹ fẹ́ ṣe fún ọmọ yìí wọ́n ń wọ ètò fẹ́ pè ní tí o bá tẹ́ wọn lọ́rùn wọ́n ní o tá wọn lọ́rùn. ẹ yóò bọ́ ànábì. sallallahu alayhi wa sallam. Ìmáàmù Lẹ́kì
wọ́n ní alimami abdulhafiz wọ́n ní fún Bintu Rosul Foundation. Bintu kí ló fi sórí náà sórí tí mo ń ṣe yìí the last time tí mo ṣe ẹni tí mo ṣe fún rẹ̀ ní àyín náà ni mi ò mọ́wọ́ gbà wọ́n láì kí n náà ju kí n máa gbà lọ. Wallahi lazim kí ni ẹ tó ṣe yẹn ọ̀nà ẹ ti gùn ọ̀nà yẹn náà ti tún yẹn Imam Lẹ́kì náà sọ pé owó $1 million. Allahu Akbar. Alhamdulillah. We arrive on something very tangible here today, inshallah. Bintu, tani kí n tún bọ̀ pé. Maulana Sheikh Mukhtar Dinde. Ẹ jẹ́ ní ọ̀rọ̀ Sheikh Mukhtar náà. Kí n tó dọ̀dọ̀ honorable. Baba Sheikh Mukhtar Dinde. Baba ẹ bọ̀ tó lọ. Sheikh Mukhtar. Tọ́ sẹ́rí Sheikh Mukhtar Allahu Akbar inú àwọn ìdùnnú tọ́lọ̀ fún wa nínú Faidatu Tijaniyya lọ́wọ́lọ́wọ́ báyìí tó yá sí pé ìdùnnú wa nínú Faidatu Tijaniyya káfàtà nílẹ̀ Yorùbá yìí wàláì ọ̀kan gbòógì ni Maulana Sheikh Mukhtar ń bẹ Dinde ọlọ́jà mi wọ́n gùn fún wa dáadáa ṣíṣe wọn pọ̀ ṣíṣe wọn kulla yawmin wa fi sha'n bọ̀tà fún àwọn tó ń bẹ lórí ìjókòó wọ́n ní káwọn wá yọjú káwọn jókòó iṣẹ́ máa débi báyìí láìpẹ́ yìí ẹ yóò wá nábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Kí Bintu ti wá bara rẹ̀ jẹ́ káàkiri kò ní rí báyìí o gbogbo orú àpọ́nlé tó ń rí yìí àwọn èèyàn wọ́n máa rú bó ṣe ń ọpẹ́rẹ́tì ni o. Ó ti gbowó lọ́wọ́ àwọn tó ti sówó tó ti gbà oníkọ̀rọ̀ fẹ́ gbà ń ta gbà. Ẹ yóò wá nábì dáadáa. Honorable Sheikh Muhammad Sharif Adekoya ó yà yín lẹ́nu pé mo ṣe dá sheikh mọ́ honorable èní òkè sọjọ́ ọ̀rọ̀ ni nínú àkàndá ọlọ́run tó lọ́n bọ̀ wá nílẹ̀ Yorùbá nínú Islam ọlẹ́tọ́ àlọ́ ìjòkó yìí bọ̀ ìgbà tí abá àtúnkọ̀ yìí náà ni mú okọ̀ wa mo mọ musahamat tí honorable ti ṣe lórí ìjókòó yìí nínú tó máa ń jẹ́ káwọn èèyàn gidi sá fún àwùjọ àwọn àfa àti àwọn àwùjọ àwọn mùsùlùmí ó ní pé a máa ń gbé wọn kọjá level wọn a máa dààmú wọn kọjá pé ṣe aṣáájú tá a ṣe ṣáwa náà láyé tiwa tá a máa ṣe ni so torí ìdí èyí gbàtà ẹ̀kọ́ ní kí n lọ síbẹ̀ lẹ́ẹ̀kan mọ́ ẹ̀jìn kọ́ pé Sheikh Mukhtar náà tí máa pè wọ́n gbogbo nǹkan bá wá ní àwọn fẹ́ ṣe ẹ ti mọ̀ pé n tó ti lọ ní abẹ́ ìjókòó yìí ó ti supersede gbogbo nǹkan àwọn yẹn lápapọ̀ àmọ́ kọ́nà rẹ̀ bù máa bọ̀ marhaba masha Allah ahlan wa sahlan alaikum salam wa rahmatullah tọ́ ṣe mọ̀ pé bí titi àwọn honorable ti máa rí nìyẹn wọ́n máa ń fẹ́ ṣe everything behind the camera so tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ èní yìí ọjọ́ àlùbáríkà ni torí pé ó dàbí pé èní yìí lọ́lọ́run ó jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ fẹ́ dúró jú pẹ̀lú Alhaji Abdulrazak lẹ́nu yìí báyìí tààríra báyìí ẹ jẹ́ kí Alhaji máa bọ̀ lọ́dọ̀ mi báyìí. Inshallah Alhaji Abdulrazak. sẹ́yìn dáàdi mo máa ń rí all the time àtàwọn ọmọ mi tálájì wa wà láàrin wa báyìí lónìí Allahu Akbar ẹ̀mí yóò kún fún wa. Amina. Ọlá Maulana Muhammad Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ẹ ṣeun ẹ kú àdúró tirẹ̀ ní gbogbo gbà. Bintu Rosul Islamic Foundation. Ọ̀ní tí ẹ bá fẹ́. Olówó kọ́ ni yín ọlọ́lá ni yín ọlọ́lá ju olówó lọ. ẹ yóò bú ànábì dáadáa a ní kó lọ wà humble pẹ̀lú gbogbo tọ́lọ̀ máa ṣe fún ẹ lọ wà humble àwọn èèyàn máa wà fà Alhaji sọ̀rọ̀ like 1 minute pé
àwọn wá láti wá yẹ Ajá Bintu sí àti Sẹ́yìdá àwọn ni kò jẹ́ pé wà nù plan àwọn àbí àwọn ọmọ pé bóyá ó máa lọ báyìí àmọ́ bó ṣe wá léwu kó rí yẹn pé àwọn wà mí báyìí lónìí on behalf of àwọn àti Sẹ́yìdá Ọláoyè wọ́n ní àwọn náà dá sí foundation Bintu Rosul pẹ̀lú 1 million naira. Allahu Akbar. mo wá wo àwọn àlàyé báyìí tí wọ́n kọ́kọ́ sọ 1 million lẹ́fẹ̀ẹ́ sọ fún wa lẹ́ tó sọ báyìí ẹlòmíì tá a bá pè wọ́n fún wa 1 million gbogbo ń ta bá sáfù ní ó jẹ tán yẹn náà. bẹ́ẹ̀ni ó sì ti gbọ́ látòṣù mẹ́ta. abẹ́ gbọ́ ọlọ́run ní para lẹ́yìn ọlọ́mọlá náà wọ́n Rasulullah ẹ lọ́ọ́ jọ̀kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni bàbá. náà àwọn alájí àtàlájà nù. Damlat oil and gas Oya Yusuf bismillah ọbọ Ajá Baliki o ṣeun ṣe dáadáa ni barakallahu fiya gbàtí mo wo àyín tí rí ẹ náà mo wá ń béèrè pé ṣé bíbejì lẹ máa pera yín bó ló ti wá jẹ Damlat ni àlùbáríkà ló dúró yìí barakallahu fiya nínú ẹni tí ó ní musaama tó pọ̀ nínú Bintu Rosul Islamic Foundation kò ń ṣe ní so whatever tọ́lọ́mbà ni kò fún wa lẹ́rìn náà nínú àwọn tí wọ́n lè ṣe project yẹn tán lẹ̀ kàn ní nínú àwọn tí Bintu wọn máa kalẹ̀ kún wọn all the time ni bó ṣe wá wà yìí ìtẹríba rẹ̀ náà wà pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run máa ṣe dáadáa fún jù báyìí lọ kí lọ́ọ́ fi fún lẹ́nu. Damlat oil and gas ó ní fún Bintu Rosul Islamic Foundation lẹ́nìí Bintu ṣó ń gbọ́ fọwọ́ bẹ̀rẹ̀ yìí owó 500,000 naira. Allahu Akbar. Ọlọ́run níjó kò ní tán di rẹ̀. Amen. Albarka Maulana Rasulullah. Sallallahu alayhi wa sallam. La ilaha illallah. Ala masala. Àwọn onílù ńkọ́. La ilaha illallah. Baba akramakallah shehu. Ala masala. Shehu Ajá Maryam Bintu Rosul. Shehu wọn tó yẹ pé gbogbo omi tó wá dé láyé rẹ̀. Àwọn ní gbogbo tí bá bẹ̀rẹ̀ mi ṣéwù náà dé yìí o. Allahu Akbar. Allahi tallahi láti ilẹ̀. La ilaha illallah. Haji Muhammadu Jami world best. Ẹ má bọ̀. La ilaha illallah. Allah. Muhammadu Rasulullah. Alikure ano kalamu ẹ jẹ́ ká jọ wí la ilaha illallah ẹ wí dáadáa La ilaha illallah. wọ́n bẹ̀ Allah Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Bismillah atana liba what best wasallayna al-ahbab wadarati bainana al-akwab sharibuna bismillah masare àwọn kì í sọ lórí torí Ọlọ́run díẹ̀ díẹ̀. ẹni torí ṣe wo ìwọ Ọlọ́run ni. What best? Alhaj Abazul Kọ́nẹ́ndà. Àṣìlẹ̀. ẹni tí ò ní o. Ìwọ orúkọ what Ọlọ́run best? ni. ẹni tó kọ́lé. Ìwọ Ọlọ́run ni. Haji Muhammadu Jami. What best? Owó 500,000 naira. 500,000. La ilaha illallah. Nírú àsìkò yìí. ẹ̀wẹ̀ ni tó bí mọ́. Ìwọ Ọlọ́run ni. àwọn tó ò tí ì ní o. Ìwọ Ọlọ́run ni. bójú máa ṣe ń mọ́. Iṣẹ́ Olúwa ni. Alhaj Abdulwahid ìyàwó wọn màmá wa Alhaja Halima Abdulwahid àwọn náà wà níbí wọn ní ká máa bọ̀. borun ṣe ń ràn. Iṣẹ́ Olúwa ni. bá fẹ́ fẹ́ ṣe ń fẹ́. Iṣẹ́ Olúwa ni.
ẹ wo bórun ṣe ń ràn. Iṣẹ́ Olúwa ni. Ó bá wá rí bẹ́ẹ̀, ìwọ ló dá mi, èmi ò bá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀. Ọlọ́run jọ̀wọ́ dẹ́kun àgbàgbé mi. Àìlá. Ajá Àlímà, ẹ ṣeun. Láìlá. Alẹ́ wa dúró fún aláàjì àtẹ̀yìn náà. Ẹ jẹ́ mọ ètò jẹ́. Muhammadu Rasulullah. Ẹ ṣeun, ẹ ṣeun. Al-Qur'anu kalamullah. Ẹni tó lọ́kọ̀ iṣẹ́ Ọlọ́run ni. Alájà Àlímà, ẹ máa bọ̀ mí etí ànánsì ẹ̀. Owó yẹn pọ̀. Ajá Ẹ̀dẹ̀ ń lọ Àlímà. báyẹn. Owó ń bọ̀. Ẹni tó lọ́kọ̀ Ìwọ làwọn ní. àwọn tó ò tí ì ní o. Ìwọ làwọn ní. Ẹ wo bá a ṣe ń lóyún. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá a ṣe ń bímọ. Iṣẹ́ Olúwa Ajá Bùṣírà. Ẹ wo bọ́ máa ṣe ń ra. Iṣẹ́ Olúwa ni. Ẹ tún wo bọ́ máa ṣe ń rìn. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́ máa ṣe ń sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. Àlùmọ̀nára. Ẹ wo bọ́ máa ṣe ń dàgbà. Iṣẹ́ Olúwa Bá a ni. sọ lórí. Kalimata ni. Afifata ni. Analisa ni. Kakilata ni. Bilimizani. Ajá Àlímà. Abibata. Àlùmọ̀nára. Ilarabani. Oya subhanallah. Babi amudi subhanallah. Ilé azimi. Ìwọ ló dá mi, èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. Àìlá. Ìyàwó Àlímà Abdul Wahid. Wọ́n lórúkọ àwọn àti Alájà Abdul Wahid. Owó 500,000 naira. Ee mo máa ń bá a lọ sí. Rasulullah. Al-Qur'anu kalamu. Yá Mariam, ẹ̀wẹ̀ ni tóbi máa. Ìwọ làwọn ní. Àwọn àná ò tí ì bí o. Ìwọ làwọn ní. Ẹ wo bá a ṣe ń lóyún. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bá a ṣe ń bímọ. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń ra. Iṣẹ́ Olúwa ni. Ẹ tún wo bọ́mọ ṣe ń rìn. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. Ẹ wo bọ́mọ ṣe ń dàgbà. Iṣẹ́ Olúwa ni. Ee Kalimata ni. Afifata ni. Analisa ni. Kakilata ni. Bilimizani. Abibata ni. Ilarabani. Oya subhanallah. Babi amudi subhanallah. Ìwọ ló dá mi wọ́n bẹ̀sẹ̀. Èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. Lábúlátà sí wọ́n bẹ̀sẹ̀. Ẹ ṣeun dáadáa. Ajé olóyè. Ó yá àlá. Èrò wọn wà lóra sólò. Ẹ ṣeun, ẹ ṣeun. Al-Qur'anu kalamu. Ọlọ́run mi mo wá dúpẹ́. Allah. Ìmọ̀mù lẹ́kí. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ̀ pé wá. Ọlọ́run mi mo wá dúpẹ́. Al-Hafiz Bintu Rosul 2024 Vision 13 jọ́mẹ́jọ́ Sunday 2022 Ọlọ́run ẹ̀dọ̀ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe kàná.
subhanaka Allahumma la ilaha illallah. Hey! 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 Subhanaka Allahumma La ilaha illallah. Manara abiyamo Al-Manara. Allahumma La ilaha illallah. Tabaraka Jalaluka. La ilaha illallah. wala Ila ghayruka. La ilaha illallah. Ya Maryam àwọn kan fẹ́ wá Aláwọ̀ fẹ́ wọ́n. La ilaha illallah. Ya Maryam Ya Maryam. àwọn kan kẹwàá Aláwọ̀ Ọlọ́run fẹ́ wọ́n. La ilaha illallah. Ọlọ́run ní Ya Maryam. dúpẹ́ Ya Maryam. Ọlọ́run Aláwọ̀ ní kò mọ̀ pẹ́ wá. Ya Maryam. Ọlọ́run Aláwọ̀ ní kò mọ̀ dúpẹ́. Aláwọ̀ ní kò mọ̀ pẹ́ wá. torí ìwọ lọ́ba tó ń ṣe tàdá ìwọ lọ́ba tó ń ṣe tòní. Ó ti dájú pé wọ́n á ṣe tọ̀la. Ó máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run mi bò wá Bíntù àkóòrè àná lórí òní. Mo dúpẹ́. abọ́sùlù àtòrè àná Àtòrí òní. Mo dúpẹ́. ọba Olúwa Mo máa nífẹ̀ẹ́ yìí sópin òde. Ọlọ́run mi Mo wá dúpẹ́. Ọlọ́run mi kò mọ̀ pẹ́ wá. Ya Maryam kílẹ̀ bẹ́ẹ̀ fún Bíntù. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ̀ pé wá. torí ìwọ Ọlọ́ba tó ń ṣe tàná. Àlá ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe tọ̀la. Mo máa ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Àlá Ọlọ́run mi mo wá dúpẹ́. àtòrè àná Àtòrí òní mo dúpẹ́. Ya Maryam fún Bíntù Rasul Foundation owó 200,000 naira. Ya Maryam. O ṣeun. Àtòrè àná Àtòrí òní mo dúpẹ́. ọba Olúwa mo máa nífẹ̀ẹ́ yìí sópin òde. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ̀ pé wá. Ọlọ́run mi mo wá dúpẹ́. ìyàwó Manara Ọlọ́run mi mo wá wọ́n ní dúpẹ́. ṣẹ́kù wa Alhaji Taslim Akewusola 250,000 naira. Masha Allah. Bíntù yẹn ní ilẹ̀ ìkàlìkẹ́ àwọn ọ̀dà yàrá Kàdá wáyà dé. Láìlá ayé lálá. àwọn ọ̀dà. Mọ̀lánà Sheikh Muhammad Al-Awwal. Akọ̀lọ́mọkà ẹkú tó kó. Ọ̀tọ̀ lórí. Ọ̀tọ̀ lórí rèé. Ọ̀tọ̀ lórí. Ọ̀tọ̀ lórí. Ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run rèé. Ọ̀tọ̀ lórí. Ọ̀tọ̀ lórí. Ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run rèé. Bá a láìlá. Ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run wà lórí Ọ̀tọ̀ lórí. Ọ̀tọ̀ lórí. Bàbá mi àgbà ọ̀tọ̀ lórí rèé. Ọ̀tọ̀ lórí.
wọ́n ti donate nǹkan tó wà very very huge and tangible. Masha Allah. And guess what? Wọ́n ní ká máa announce yẹ. Allah. La ilaha illallah. Wàdání tú yẹ̀dí. Ilé ìkàlìkẹ́. Àmúhùndà yàdá ìkànnà wáyàdí. La ilaha illallah. Sáwọn tó donate sí ọkà fún wọn. Album tàbí lọ́jìrè o. Ẹ yóò gbọ́ ànábì dáadáa báwo. Sallallahu alayhi wa sallam. Láàrin ìṣẹ́jú kan tí ò ní pẹ́ nísìn. Sayyida wa Sayyida Bintu Rasul. Bintul Rosul. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí Honorable Sharif kún fún wa púpọ̀. Amen. Wàláì. Honorable Sharif Ṣẹ́rí Adekoya. àwọn olóyìnbó sọ pé what is worth doing is worth doing well. Doing well. At times irú bá ṣe present ara wa òun ló ń determine value wa. Allahu Akbar. Wàá ná kó tó sóríire sẹ́, wàá ná owó Masha Allah. kó tó débẹ̀ tó máa gbé ẹ débẹ̀ wàá náwó. Masha Allah. Àwọn tó máa ń gbé wọn débẹ̀ náà wọ́n ń gbé ẹ débẹ̀ lọ́fẹ̀ẹ́ náà. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Masha Allah. Bẹ́ẹ̀ni. Tí Bíntù bá wòye ìnáwó tí kìíní ìbá tó máa ná. Nígbà táwọn ọlọ́rìbù sọ fún pé bó ṣe máa lọ ni tó bá ní àmì ò lè ṣe in tó ṣẹlẹ̀ yìí kò lè jáde. So ó dá sí kò káàkiri àmọ́kànlá orí mi ti ń gbóná domi sí. But alhamdulillah, may Allah continue to be with you. Ẹ jókòó ẹ ní jókòó bànújẹ́. Amen. Alhamdulillah rabbil alamin. Màá gbé máìkì fún Ájì Zulu padà. Bó tilẹ̀ jásí pé màá gbà káńtà Àbá Zulu. Àmọ́ nígbà tí mo sọ ọ̀rọ̀ ọ̀lẹ̀ kan everywhere tí ẹ bá ti rí mi bá ti rí Manara knowingly or unknowingly Manara máa la ilaha illallah. Manara ló máa ní rárá kò sí kódà kó máa sọ̀dànù. Ó bá parí. Ìjọ tẹ bá ti rí fọ́tò èmi àti Manara papọ̀ ẹ mọ̀ pé ó kéré jù adíyàjọ́ yẹn mo ti gba $1,000 sápò. Ó kéré jù ìyẹn pé ṣé ò mórí yín ní anywhere bó ṣe máa ń ṣe every. Kódà ibi tí n bá wá tí n bá kú òun bẹ̀ tán tí Manara ṣẹ̀dẹ̀ tó bá ní ṣé mùtá ti débi báyìí ṣé Manara dẹ̀ rán olóde padà pé n tí mo fún wọn ni àmọ́ tó bá fẹ́ lọ kí ṣé o ẹ fún wọn ní adìyẹ àwọn. So ṣé nìní téèyàn bá fẹ́ mọ fìrú kan báyìí kọ́ra lónìí kò ní rí báyìí ó jẹ́ mọ bá ṣe ń náwó torí ijọ́ tí wàá di bílíọ̀nìyà. Ó gbọ́ tí owó bá ti pọ̀ lọ́wọ́ ẹ tó o bá mọ̀ ẹ́ ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ijọ́ tó o bá ní owó gidi wàláhì orí àkàmọ́ gbóná ni. Ṣé ìmọ̀ àbísí ni $100,000 ká máa wọlé nísìnyí lẹ́sẹ̀ máa rò sí pé báwo mo ṣe fẹ́ náà ẹ́ ara ìbú ànábì dáadáa báwọn. Sallallahu alayhi wa sallam. الله يساعد في هذه البرنامج الله يؤتينا البركة فيه الله يجعلها خيرا لنا في الدنيا والآخرة ويجعلها في ميزان حسناتنا إنه على ذلك قدير إنه نعم المولى ونعم النصير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Wo de kan gba owó gbogbo ẹ gbé fún afa Zulu. Muhammad Rasulullah. Torí ànábì láì wẹṣẹ. Maulana Fadilatuhu al-Sheikh Ahmad Al-Mukhtar Ibraheem Al-Huda. Ìwọ mú máìkì, ìwọ fi kíní lẹ̀. Maulana ọlọ́mọṣẹ́ járe ń pẹ́. Ọlọ́run kó járe ń jìnnà. Dákun bàbá oníọ̀gá yẹ dákun. Mo kì í. Ẹ kú ìṣẹ́kù bí àwọn tàná. Ẹ kú ọ̀rọ̀ wa. Mo sọ níkàlẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí. Mo lálàá ẹja wa Mariam.
kò sí ohun tó ṣèjòkó yìí báyìí bí kì bá ṣe pé ẹ jèrè bẹ́ẹ̀ ti rí Masha Allah. ṣọ́mọ ajé ègbé ń gbọ́ mo lè jèrè wa yín ẹ jèrè bẹ́ẹ̀ ti rí kí mọ̀lánà fara ṣiṣẹ́ bí wọ́n ṣe ṣe yìí tí ìṣe mọ́lídìí ilé iṣẹ́ wù tí wọ́n ti gbọ́ wúrìdí ìyá Manara mo kí yín ẹ kú ìjábíamọ́ Adamallahu hayataha. mo kí yín ẹ kú ìjábíamọ́ Masha Allah. mo kí yín ẹ kú ìjábíamọ́ Masha Allah. bó bá jẹ́ pé màámi nílé ni wọ́n bí Alhaja Mariam léyìn gan ó lè mọ́ tó báyìí Allah. Naam. ó lè mọ́ tó báyìí Naam. Naam. gbogbo ẹni tí mẹ́ńkàlẹ̀ dákẹ́ bá ń tẹ́wọ́ báyìí torí Ọlọ́run iná àtẹ iná la fẹ́ ké méjìlá sì ké tálá kọ̀kọ́ tá a bá ké baba Walihuda àti ya Manara ni wọ́n ní Masha Allah. ẹlẹ́ẹ̀kejì tó kù gbogbo àwọn eléríire tá a pè tí wọ́n ṣàánú wa lé ni wọ́n ní Masha Allah. Ọlọ́run bá a fi sínú mizanu hasanati yín Àmín. àwọn èèyàn ṣá mímọ́ torí Ọlọ́run Àmín. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Nana dédé gbà tí bá mi ń bá wa ṣiṣẹ́ lọ́wọ́ Bintu mo kí wọlé bàbá àgbà tẹ́ pé bàbá pè